ká máa ṣèkà kéèyàn kan dìde kó lòun ṣiṣẹ́ kí wọ̀ kan bọ́ síbẹ̀ kó bàjẹ́ torí wípé ọ̀ ń sọ ní sọ pé àlọ́ òní jẹ́ kó ó rérò owó ni ó ti sọ lẹ́yìn ẹ̀ta ẹ tún kalẹ̀ dídì wá sábẹ́ mi gangan ẹ wá kọ síbẹ̀ pé ẹ ṣe bó ṣì rérò owó ẹ ni everybody wọ́n máa dáàbò ẹ̀ mọ́ bẹ́ẹ̀ gbà tó bá ríbi ṣe èmi á sọ fọ́lọ́run pé gbogbo ẹ̀dá tó bá ní tí mo fẹ́ sọ kí n má sọ ọ̀run á ba ti ẹ̀jẹ̀ á ba sí ọwọ́ ẹ̀jẹ̀. Now ìjọ wo ni àwọn ọmọ Yorùbá àti gbogbo jòó Nàìjíríà tá a fẹ́ fi ara wa tá a fẹ́ bọ́ kúrò nínú ìsìrú òmìnira tó wà nílẹ̀? Nígbà tí news kan jáde wọ́n ní wọ́n san $1.2 million $1.2 owó ìlú òyìnbó ni wọ́n san láti fi lè kó àwọn ọmọ tí wọ́n wà ní Sudan wọlé. Ńgbà tó wá di agbede méjì ọ̀nà tán dénú igbó mọ́tò wa takú sínú igbó ó wá ń pariwo pé wọ́n fowó fóun nítorí pé wọ́n sanwó fún mọ́tò wa dá ó dúró pa síbẹ̀. Àbíkẹ́ Dábírí ó check eléyìí kì í ṣe fake news. If you check it, you will see it there. But kí ni níjọ́ wo la fẹ́ gbára wa gangan fúnra wa? Ìjọ́ wo gan làwa gangan fẹ́ bọ́? Nígbà tí wọ́n san adúdú owó tó tó bẹ́ẹ̀ yẹn 1.2 million kì í ṣe náírà o dọ́là ni o. Wọ́n wá ní mọ́tò takú sínú igbó. Mọ́tò lọ mọ́. Nígbà tí Ukraine bẹ̀rẹ̀ bọ́n ṣe ń ṣe nìyẹn. Wọ́n lọ kó àwọn ọmọ. Wọ́n ń purọ́ pé àwọn fẹ́ lọ kó wọn. Títí kí ni ń porúkọ rẹ̀ ti xenophobia títí South Africa ó náà máa ṣẹlẹ̀ sẹ́yìn máàní kan tó jẹ́ ọmọ Yíbò òun ló gbé airline rẹ̀ kalẹ̀ máàní yẹn ló lọ fi kó àwọn ọmọ wálé òun náà ló ṣe díẹ̀ nínú ti Ukraine gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gangan ò ṣe nígbà tí irú àwọn ẹ̀dẹ̀ ní Yíbò ò lè rule Yíbò ò dáa bọ̀tọ̀ Yíbò àwọn ọba wá ní private jet gbogbo ọba ilẹ̀ Yorùbá àwọn first class kò sílẹ̀ tí ò ní private jet nínú wọn wọn lè fi lọ evacuate àwọn ọmọ wọn wá sí Nàìjíríà Yíbò ló gbé airline tiẹ̀ sílẹ̀ tó lọ fi kó àwọn ọmọ yẹn wá sílé àwọn ọmọ náà tún ti wà ní Sudan lọ́wọ́ tó dẹ̀ sọ despite pé tá a bá dẹ̀ wo àwọn tó wà nínú àwọn nǹkan wọ̀nyí ẹ máa rí wípé àwọn ọmọ Haúsá ló pọ̀jù nílẹ̀ mbẹ̀yẹ Fúlàní ló pọ̀jù nínú àwọn ọmọ tó fẹ́ lọ kó wá láti Sudan kì í sí ọmọ Yorùbá tó wà bí òtó nǹkan Yíbò tó wà bí òtó nǹkan àwọn Fúlàní Haúsá àwọn náà pọ̀jù mbẹ̀ wọ́n wá gbé $1.2 million sílẹ̀ mọ́tò wá dénú gbó wá takú nǹkan kan wà níbẹ̀ tí ìròyìn yìí ò bá yẹ jẹ́ kí n fi wọ̀n ẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ mi nífẹ̀ẹ́ kó jẹ́ pé bóyá a lè sọ pé false news ni ibi tí àwa ti rí èmi á gbé jáde so that àjọ máa wò ó àdẹ̀jọ́ máa sọ torí pé gbogbo àná la máa sọ̀rọ̀ yẹn lérí ọ̀rọ̀ tèmi ìjọ̀wọ́ gan ló fẹ́ bọ́ sáwọn tó ń jìjà nìyẹn àwọn tó ń dífẹ́ǹdì nìyẹn àwọn tó jẹ́ wípé wọn ò rán yín àwọn tí wọn ò rán yín àwọn tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe láyé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú yẹn wàá bọ́ sórí show wàá bọ́ bẹ́ẹ̀ wàá yọnu wàá lanu wàá máa sọ̀rọ̀ sáwọn èèyàn anyhow wàá máa ní ṣe náà ń purọ́ false news ni bẹ́ẹ̀ ìyà dẹ̀ ń jẹ òòrò ń jẹjẹ ebi ń pa ẹ́ àwọn èèyàn wá bọ́ta pé kán fún yín ní ìròyìn ẹni bá wá dúró ẹ wàá máa nítorí pé òṣèlú ṣé tí Tinubu bá débẹ̀ ṣé kì í ṣàwọn tó máa president lé lórí nìyí sáwọn tó máa di ààrẹ lé lórí ṣé ẹwọ tó ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ mo ń gbé bọ̀ lọ́la mo ní àlejò ọmọ Sudan tí mo sọ yẹn he is coming to this program tomorrow okay wọ́n ń bọ̀ lọ́la bẹ́tà kó gbáradì ó ń bọ̀ wá sí orí ètò yìí ní ọ̀la ní orí ètò yìí láti wá sọ many things fún yín torí ẹ̀ rẹ́dì kẹ́ wá gbọ́ wìrìwìrì torí ìjà lẹ́yìn jà kò ní tán lẹ́yìn sọ nítorí pé ẹ fẹ́ kẹ́nìkan lọ sórí ipò pírẹ́sídẹ́ǹtì mi ò dí ẹni tó fẹ́ sí ààrẹ lọ́wọ́ ṣé tán bá dórí ipò pírẹ́sídẹ́ǹtì ọ̀tán ẹ ti gbàgbé ẹni tó ṣẹlẹ̀ nígbà tí Buhari ni Yar'Adua pẹ̀lú náà ṣàìsàn ara rí ò yá sọ padà pẹ́ẹ́bẹ̀ kó tó dipò lọ igbákejì rẹ̀ náà gbé fúngbà náà ìyẹn Goodluck Jonathan nígbà tó lọ tán ṣé mọ̀mọ́ pa láàbù ara ni tó fi lọ rèé mú ṣé kò sẹ́ni tó pé tó fi lọ rèé mú wá ó débẹ̀ tó ti lóṣù mélòó kan ó ti páyín ẹlẹ́ẹ̀kejì ẹ wo Buhari láti tó ti débẹ̀ ìlú òyìnbó ní London ló ti lọ gba ìwòsàn ló rọ́wọ́ yín lọ
ẹ wo adúdú owó tán ní tí wọ́n ń kó fún àwọn bandit àwọn terrorist nínú igbó àwọn Boko Haram nínú igbó ẹ wo owó tí wọ́n fún wọn tán fi negotiate pẹ̀lú wọn every day kán fi owó yìí sí àwọn hospital kan bọ́ sínú igbó ìkan kó àwọn ọ̀daràn tó wà bẹ́ẹ̀ kúrò ẹ dẹ̀ ní a lot of security sójà máa lọ bẹ̀ wọ́n á pa sójà yìí wálé àwọn sójà àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń kó lọ́nu igbó àwọn ọlọ́pàá civil defence àwọn mobile police àwọn nọ́mọ́nọ́mọ́ ọlọ́pàá gbogbo àwọn tẹ́ ń kó lọ́nu igbó wọ́n ń pa wọ́n wálé ní àwọn Boko Haram yìí náà ń ṣe wọ́n ní ìjàmbá wọ́n máa pa wọ́n wá tó dùn mí àwọn Boko Haram yẹn wá jáde lọ́la wọ́n wá láwọn repentant Boko Haram làwọn ìwọ́de ń defend the government Sheikh Gumi jáde Gumi ń sọ wípé ìjọba Nàìjíríà ò gbúdọ̀ sọ fún pé wọn ò mọ̀ nípa bó ń ṣe lọ bẹ́ẹ̀ aláwọn prominent people àwọn ọba aládé kò sí kankan tó mọ̀ sọ pé wọn ò mọ̀ ń parí wọn ò dẹ̀ dìbọ́ǹkì ọ̀rọ̀ yẹn bàbá wa dé wọ́n wá ní kan fún wọn ní amnesty ẹ wá dúdú àwọn Boko Haram up to 750 ni wọ́n kó lọ fún Dubai náà kó lọ Dubai wọ́n kó wọn lọ Dubai láti lọ ṣe fàájì láwọn tán láwọn repent àwọn repentant Boko Haram wọ́n kó wọn lọ sí Dubai wọ́n ṣe fàájì kiri lẹ́yìn ìgbà tó wá dé wọ́n tún wá ń fún wọn sálárì wọ́n wá pín wọn sínú iṣẹ́ ológun wọ́n ti pín wọn káàkiri sí gbogbo orí iṣẹ́ yín àwa wíta ìwé wọn láwọn fẹ́ ṣe sẹ́ńsọ̀ wèrè wo nígbà tó ti kó àwọn ọ̀daràn wọlé gbogbo àwọn àdàmọ̀dé ti wọ Nàìjíríà gbogbo wa lárí bó ṣe náà ń kó wọn wọlé kìtìkìtì eléyìí tí bàbá Ọbásanjọ́ dá padà nígbà election ní Kano ní sáìdì ilẹ̀ Haúsá lọ́hùn tọ́nà dá padà ń bọ́dà wọn pẹ̀lú NIN lọ́wọ́ NIN tó wọ́ọ̀tì bíi 60,000 bíi 6 million bíi kan NIN ibo ni wọ́n ti rí like 100 buses ni wọ́n ń kó bọ̀ sáwọn yẹn ò tirẹ̀ rẹ́dì wọnúlé ibo la gbọ́ tó dá sí àwọn kan náà rí lẹ́kọ̀ọ́ ẹ wọ́n ṣe pọ̀ tó wọ́n kó àwọn àdàmọ̀dì wọlé wọ́n wá fẹsẹ̀ sẹ́ńsọ̀ láti kà wọ́n mọ́ wọn pọ́mọ̀ ìlú ni wọ́n àdẹ̀ronú kẹ́ ẹ mọ ogun tó ń bọ̀ fún yín kẹ́ ẹ mọ nǹkan tó ń bọ̀ fún yín ẹni bá ń sọ̀rọ̀ lọ́ta yín ìròyìn tó jáde lẹ́nìí nì since Madam Abike Dabiri has confirmed the buses actually stopped question why was it stopped in the first place and why are the driver complaining about the money yes it is true kí ló fa complaining kó lè mọ̀ pé ó confirm Rufai nìyẹn Arise television náà ti ṣiṣẹ́ Arise TV news ní go and check it kí ló fà á nígbà tí wọ́n san $1.2 million fún àwọn tó fẹ́ lọ evacuate àwọn ọmọ wálé náà wá ní mọ́tò dẹ́nu gbọ́ mọ́tò takú irú ọ̀rọ̀ dìdìrì wo nìyẹn ìwọ́dé wà ń bẹ̀ ìwọ sì jókòó kalẹ̀ síbẹ̀ ò ń defend gọ́ọ̀mẹ̀ntì ó tí ì máa ń tó ń bọ̀ fún ẹ gbogbo kọ́ńtírì tó kù ló ń lọ kó àwọn ọmọ wọn wálé gbogbo orílẹ̀-èdè tó kù náà lọ kó àwọn ọmọ wọn wá sí orílẹ̀-èdè yẹn padà ṣùgbọ́n ìwọ jókòó síbẹ̀ ó sì ń jà ó ń bú ẹni tó ń gbéròyìn jáde fún ẹ máa ní fake news ní Abike Dabiri go and check his page gbogbo yín lẹ mọ̀ ẹ̀mẹ́ tó ń pè ní Abike Dabiri he's a politician ẹ lọ check page here this is not the fake news before I talk about anything tí mi bá rí ní orí àwọn page tí mo mọ̀ pé wọ́n jẹ́ àwọn tó jó níròyìn original àìmọye àwọn tó ń gbé fake no but èmi á lọ sọ́dọ̀ mo ti mọ àwọn tẹ̀mí mọ̀ tí màá ti lọ gbé tí màá ti lọ rí ẹ máa wá pariwo ẹ máa ké kiri èèyàn ń gbà yí kúrò nínú ìjàlẹ̀ yìí ń jà bàbá mọ̀mọ́ lẹ̀ ń jà fún Tinubu lọ́lẹ̀ sí ọmọ àlè ni ẹ́ you are calling me ní ọmọ àlè do you know tálọ́ tó sọ fún ẹ pé ọmọ àlè ni mí ṣé bá mi complain kó tó kú ni àbí ìyá mi ló complain wọ́n dàrí nítorí tèmi mo ti ẹ̀jọ́ wọn púpọ̀ tẹnutẹnu ni mo fi jọ bàbá mi mo fi gbogbo ara tó kù jọ yá mi yes ọ̀rọ̀ ẹnu yìí bàbá mi mo gbọ́ wá gbà kan gbì ṣùgbọ́n ilé tó kù ìyá mi mo ìjọ mi ò kí ṣe ọmọ àlè torí ìyá mi ìṣalágbèrè mi ò dẹ̀ kọ́kùnrin káàkiri mọ́ ìyá mi débi tá ni bóyá mistake ni bóyá ọmọ àlè ni mí lóòótọ́ èèyàn máa ń ronú nígbà míì ẹ
ẹ kàn ń jà kiri. Check another one. Tún wo eléyìí. Only the buses confined students were stopped because of no payment and as claimed by the driver. But the minister said, ìyẹn àbí kádàbírí nìyẹn o. Minister said $1.2 million was spent on logistics. That is why we keeping shouting in Nigeria. Can you see? A lot of money. They paid a lot of money. A lot of money. Mẹ́pẹ́ jáde, but wọ́n ti pín mọ́ra wọn lọ́wọ́. Ṣé bọ́ọ̀sì gan ló yẹ kán kó kalẹ̀ àbí kán gbé airline sílẹ̀ tí wọ́n máa fi lọ gbá àwọn ọmọ wọn wálé? Ṣé Amẹ́ríkà gbé bọ́ọ̀sì sílẹ̀? Ṣé bọ́ọ̀sì náà gbélẹ̀? Mọ́tò wá dénú igbó, àwọn bíbù yẹn wá dákẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbà kiri, wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé wọ́n sanwó fáwọn. Ẹ̀dẹ̀ ti gbé sórí láìfù pé $1.2 million lẹ́kọ̀ọ́ kalẹ̀. Owó náà dà. Ẹ ronú àwọn ọmọ ọlọ́mọ, àwọn ọmọ ẹ̀dẹ́ sọ fún yín, wọ́n ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ o. Wọ́n sẹ́ndì fídíò kan sí mi lẹ́nìí, gbogbo ilé ló ti bàjẹ́. Mo ń bọ̀ wá sọ full story díẹ̀ nípa rẹ̀ kó tó di wípé ẹni tó jọmọ ìlú wọn ń bọ̀ wá sórí ètò mi láti wá sọ wìrìwìrì ní ọ̀la. Ọ̀la ni o, ọ̀la ni wàá gbọ́ wìrìwìrì lórí tó ń lọ ní Sudan lọ́wọ́lọ́wọ́. Eléyìí ò kì í ṣe pé bóyá pé ẹjọ́. Ẹ àwa ronú àmọ́ tó ń bọ̀ fún wa ní orílẹ̀-èdè tiwa. Ìwọ rò pé n tó ń ṣẹlẹ̀ wọ́n tó ṣẹlẹ̀ ní Ukraine inú yín dùn gbà náà. Afghanistan bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nígbà náà. Libya ti jagun tiẹ̀ wọ́n ti gba Libya báyìí wọ́n ń control rẹ̀. Kòtònú tó ń wò ń bẹ̀ yẹn àwọn France ló ń control rẹ̀. Ghana ní ìsìn wọ́n ti da tiwọn níwọ̀nba ó sì ń bọ̀ díẹ̀díẹ̀. Mali torí ibi tí resources ti bá pọ̀ sí náà ogun ti máa ń ṣẹlẹ̀ jù. Mali ń da tiwọn lọ́wọ́ o. Cameroon náà ti da tiẹ̀ o. Nàìjíríà ní giant Africa o. Tọ̀dọ̀ wa ló máa gbóná jù o. Ẹ̀ẹ́dẹ̀ rẹ́dì láti ronú kẹ́ ẹ múra àfi kẹ́ máa lọ gbá àwọn fídíò ibi tí wọ́n ti ń jó àwọn tó ń jà kó o wo news tó ń bọ̀ kó o ní ìgbáradì àwọn tó ń ṣépè fúnra wọn tó ń bára wọn jà àwọn yẹn lẹ́fẹ́ ẹni ń sòótọ́rọ̀ tó yẹ kẹ́ ẹ jókòó ìwọ á máa ní òní gbọ́ gbogbo tí wọ́n dẹ̀ bìlífù nú ẹ̀ èwo lórí tó hàn síta gbangba gbogbo tí wọ́n mọ̀ pé ó ṣùọ̀ fún ọ èwo ní èrè àṣeyọrí tí wọ́n ṣe fún nínú Nàìjíríà yẹn látìgbà tí wọ́n ti wà lórí ipò láti 2015 àgbà tó ti débẹ̀ láti 2015 kí ni àǹfààní tẹ́ ẹ rí jẹ kí ni tẹ́ ẹ rí ẹ tó ń ṣiṣẹ́ ẹ tó ń fowó yín ra owó ẹ ń gbájẹ́ ẹ gbádùn bá ẹ̀yin èèyàn yìí ṣé ẹ mọ tó ń bọ̀ fún yín you don't know tó bá mọ tó ń bọ̀ fún ẹ wàá mọ̀ pé ó yẹ kó o ro kọ́kọ́ lórí ẹ pé ìjà ló kú kọ́ ló kú ẹ àwọn Fúlàní lo strategies their plan Yíbò ti ń plan ní underground ṣùgbọ́n Yorùbá ń jà ẹ̀sìn lẹ́ ń ṣe àwa ló tó pé kẹ́ ẹ fi ìjà sílẹ̀ kẹ́ ẹ máa campaign yín ẹ máa ṣe campaign yín ẹ máa wàásù ẹ máa polongo ẹ fi ìjà sílẹ̀ ẹ ní rárá o kí n shut up my mouth ẹni tẹ́ ẹ bá ti ń bá rẹ́ni wò mí ló kù ẹ níjẹ́ kán wò mí ẹ lẹ́ẹ̀ máa jókòó sábẹ́ page mi ẹ máa bàjẹ́ nígbà tí ìbárẹ́ tó yẹn ṣe máa jáwọ́ bẹ̀ bàbá ńlá kù bàbá anybody kan ò lè control mi lórí ètò mi none of you can stop me kódà kó déyàn márùn péré lówó mo accept gbogbo tó ń ṣẹlẹ̀ sacrifice ni mo ń jẹ fún Yorùbá ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run Olódùmarè mi ní jẹ́ lásán màá rí àṣeyọrí ẹ̀ torí wípé àwọn tínú ẹ̀ dùn fún yẹn nígbà tí ogun yẹn bá dé tó ò jẹ́ kán gbọ́ ó máa kó ẹ lọ mi ìyẹn ṣe pé ó máa kó ẹni tí ò fẹ́ káwọn èèyàn gbọ́ lọ òun ló máa bógun lọ ẹni tó jí ọ̀tá tó ní bó ṣe ń dàrú yìí tó ní bẹ́ẹ̀ ló ń fẹ́ ogun ọ̀run máa jẹ́ kí tógun yẹn bá dé ìran tirẹ̀ ló máa kọ́kọ́ lọ torí pé bó ṣe ń dàrú yìí ẹ fẹ́ kó máa rí bẹ̀ títí yóò fi wọlé a ní táwọn wà Nàìjíríà ẹ náwọn Taliban ti dé Nàìjíríà ẹni rọ́ ni ìjà lẹ́yìn ń jà lọ ara yín lẹ̀ ń sú ara yín lẹ̀ ń sọ ohun ara yín lẹ̀ ń sọ bẹ́ẹ̀ bá ti polongo bàbá mọ̀mọ́ ẹ̀ lè rí ṣòṣe làákàyè yín ti wá lọ́pọ̀ ó fọ́pọ̀ ẹ̀ ronú mọ́ ẹ̀ wá lédì ṣé pẹ̀lú èpè àólẹ̀ ò disturb yín torí àólẹ̀ ti kú ti pé àólẹ̀ gan ọ̀dàlẹ̀ ni ẹni tó jó ọ̀dàlẹ̀ báwo lè pè lẹ́sìn fẹ́ ṣiṣẹ́ ẹ̀ wá lé pé àólẹ̀ ìgbà bá dé bí àbòsí láàmú sí àólẹ̀ ló ṣépè ìgbà tá a bá dé bí ọ̀tẹ̀ láàmú sọ pé àólẹ̀ ló ń ṣépè èpè rọ́wọ́ nìyẹn
a ó lẹ̀ wèrè wo a ó lè ò ṣépè fún yẹ̀yìn gangan lẹ́ ṣe ráyé àtẹnujẹ àti síárì mi àwọn náà bíi mo fẹ́ kán mọ̀ mí ní tipátipá mo fẹ́ kán mọ̀ pé mi náà ń jà fún wọn rí prógámù ṣe ìjàlẹ̀ ń jà mo bá búyàn bí wọ́n ni wàá jẹ́ pé wọ́n bú lágbájá kí ló kún ẹ o ò ṣe fẹ́ẹ̀sì títí ẹ ìjà ni wọ́n fẹ́ máa jà ń títí ẹ wọ́n dákọ̀ lágbájá ẹ máa pèsè orí ṣọ́ọ̀kiri ẹ máa búyàn ẹ máa update fún àwọn èèyàn instead owó tó fi update fún tẹ́ni ọmọdégo tó fi ń bú mi o ò lè fi update lórí nítorí nàìjíríà ń ṣe tí ò dáa bóyá nínú update tiẹ̀ àwọn tó jẹ́ politician láàrin tiẹ̀ tó jẹ́ gbogbo lẹ́bí àwọn chairman local government yín wọ́n rí n tó kọ́ wọ́n ṣàtúnṣe síbẹ̀ nígbà tí Emeka ọmọ Yíbò tó náà máa ń blọ́ọ̀gì tó máa ń sọ̀rọ̀ báwa náà sì máa ń sọ̀rọ̀ tó máa ń kíní jáde nígbà tó sọ̀rọ̀ nípa Ọbaṣẹ́kí pẹ̀lú róòdù tó gbé jáde wọ́n rí wọ́n máa invite ẹ̀ bọ̀ títí tiẹ̀ ìwọ fi ń ba ayé èèyàn jẹ́ ni òfin blọ́ọ̀kì ẹni tí ó sọ̀rọ̀ mọ tó ń bọ̀ fún yín ìjọ wo lẹ fẹ́ gbọ́n ìjọ wo lẹ fẹ́ gbọ́n why will the driver stop in the journey why will the drivers stop the journey despite $1.2 million is there anything is there any something we need to bẹ́ẹ̀ni we need to know many things there is something we need to know about it kí ló dé tó fi dá dúró kí ló dé tó fi dá kẹ́kẹ́ fi dúró tá a bá wá sọ̀rọ̀ ní kí ló dé téèyàn fi ń sọ̀rọ̀ ṣẹ́gun ìyá yìí ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá stọ́ọ̀pù tó ń ṣẹlẹ̀ yìí tí ẹ bá stọ́ọ̀pù ẹ̀ ọmọ àǹtí mi jẹ́ n play fídíò náà fún ẹ torí gbogbo nǹkan lẹ̀ máa ń sọ pé fake news ni ní bọ̀ wá gbogbo nǹkan ló máa ń jẹ́ fake news mo máa share fídíò yẹn fún yín sìn ẹ̀yin náà fetí yín gbọ́ nǹkan tí àwọn ọmọ yẹn ń sọ fúnra wọn ẹ fetí yín gbọ́. Like we don't know the situation. Before we started this journey, we have to go on several fighting. Can you imagine that we are stuck in this desert for 5 hours? Like we don't know the situation we have. We don't have water. Our money has finished. Can you imagine? And they said the Bible drivers, they said they are not moving their bus. They said they are not moving their bus because they don't give them money. Which type of attitude is this one? Look at this place. We are stuck in desert. We don't even have compass. We don't know where we are. I don't know the place we are. Everything has finished. We are done. We don't have anything. We don't have anything. We don't have bus. We don't have anything. We don't have compass. Giving now our location. We're in an unknown environment with a very big danger. Look at this place. All those things are supposed to be. Why is Nigeria Before we started this journey, we have to go on several fighting. Can you imagine that we are stuck in this desert for 5 hours? Like we don't know the situation we have. We don't have water. Our money has finished. Can you imagine? And they said the Bible drivers, they said they are not moving their bus. They said they are not moving their bus because they don't give them money. Which type of attitude is this one? Look at this place. We are stuck in desert. We don't even have compass. We don't know where we are. I don't know the place we are. Everything has finished. We are done. We don't have anything. We don't have anything. We don't have bus. We don't have anything. We don't have compass. Giving now our location. We're in an unknown environment with a very big danger. Look at this place. All those things are supposed to be. Why is Nigeria Before we started this journey, we have to go on several fighting. Can you imagine that? Now ṣé ti gbọ́ I am very sure pé o ti gbọ́rọ̀ yẹn o dẹ̀ ti gbọ́ dáadáa pé eléyìí ò kìí ṣe pé bóyá ṣe ni wọ́n ń parọ́ torí gbogbo nǹkan lẹ̀ máa ní wọ́n ń parọ́ bẹ́ẹ̀ nísìnyí lára àwọn ọmọ yẹn mo rí kan tán pè ní Kúnlé wọn ló ti kú ọmọ Yorùbá tán pè ní Kúnlé ṣé Kúnlé ò kìí sọ ọmọ Yorùbá ni àìmọye many things ló ti ṣẹlẹ̀ àdẹ̀ronú I have just spoke to the ebi Àbíkẹ́ Dábírí náà sọ Àbíkẹ́ sọ náà ó dẹ̀ confam ẹ̀ but tó sọ pé nísìnyí ó ń sọ̀rọ̀ pé wọ́n ti move pé àwọn mọ́tò yẹn ti ń lọ
dẹ̀ ronú ara wa wò ká sọ wípé àwọn táwa ní bìlífù nínú wọn bóyá torí wípé àwọn onímọ́tò yẹn ti gbọ́ iye owó wọ́n ti gbọ́ iye owó tí kí náà ń porúkọ rẹ̀ iye owó tó ti gbé jáde bóyá nǹkan tó fa sábàbí nìyẹn táwọn onímọ́tò yẹn fi ó ní àspọ́k ní mo máa ṣí ẹ̀rẹ̀ fún yín torí pé gbogbo nǹkan lẹ̀ máa ń rò pé bóyá wọ́n ń parọ́ ẹ̀ jẹ́ ń fi wọ̀n lórí Àbíkẹ́ Dábírí kó o lè mọ̀ pé lóòótọ́ mọ́tò stop sọrí pé òun gan ṣí àwọn ọmọ yẹn ó ní I have just spoken to the NAMIA àbí nǹkan NAMIA Nigeria ó ní they have started moving and the issue between NEMA and the transport company have been resolved definitely ìzídà kó jẹ́ pé owó bóyá gbà táwọn gbọ́rọ̀ iye owó yẹn ń ló fà á jẹ́ kí n fi eléyìí jẹ́ kí n fi fídíò eléyìí náà hàn yín. Sun kwashe iyalan sun yi gaba da su muku ba ma rana ga yunwa ga zafi ba mu ba ku komai sojojin a bayan wurin nan suke sojoji suna da harba tun da safe tun jiya da dare suke harba wallahi ba za mu taba yi da ba wasu ne ba za a kwashe mu ba sai ya ma nan da ba ai aka kawo motoci sai ce mana ake sunana tun karfe 6 sawa muke ga sha zara har ta wuce ba a zo an kwashe definitely àwọn ọmọ yẹn wọ́n ẹgbẹ́ Hausa ló pọ̀ jù nínú wọn Fúlàní wọn èdè tán ń sọ ẹ ti gbọ́ èdè tán ń sọ sédè Yorùbá nù ṣé ẹ ti rí Yíbò nínú wọn Yorùbá ni Fúlàní lélẹ̀ làwọn ọmọ Fúlàní àdẹ̀ronú àti Fúlàní àti Yorùbá tí kì bá ṣe pọ́ orílẹ̀-èdè ṣé ká wá fi ẹ̀mí àwọn ọmọ yìí ṣòfò ni ẹsẹ̀ wá ń pe bọ́sìsì wọ́n wá ń polongo yín síta pé ẹ̀ sanwó epo ṣé yóò mọ̀ pé ìtìjú nìyẹn fún yín láàyè ọ̀tọ̀ ẹ mọ̀ pé nǹkan kan wà tó yẹ kẹ́ ẹ kọ̀ àwọn nǹkan wà tó yẹ kẹ́ ẹ kọ̀ bọ̀tẹ́ ẹ fẹ́ kọ̀ fúnra yín lẹ̀ ń ṣera yín nobody ẹ ní ọ̀tá kọ ẹ lógun ẹ̀yin lẹ̀ ń ṣera yín níbi kẹ́ máa defend nonsense àti rubbish àti fi ẹnu yín sọ fúnra yín kẹ́ ẹ jà fúnra yín ẹ̀yin ọmọ yìí ẹ̀yin lẹ lè gbára yín lọ́wọ́ wọn. You can fight for yourself. Don't rely on anybody. Come out, talk. Come out and talk. Stop criticizing me. Stop attacking Tenny Omologo. Use your own voice to talk. Kó wo bó ṣe ń dùn sí. Gbé fóònù ẹ síwájú kó bọ́ta kó sọ̀rọ̀. Despite the adúdú owó yẹn, ẹ tún wá ń complain online pé mọ́tò wèrè kan dúró sínú gbọ́. Àwọn ọmọ tẹ̀ẹ̀dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn tó ń gbé jáde lánàá mẹ́ta àti ìrí Yorùbá nínú wọn. Àti ìrí àwọn ọmọ Yíbò Fúlàní Haúsá ló pọ̀ jù nínú àwọn ọmọ tó wà níbẹ̀ yẹn. Ẹ tún wálé lọ káwọn ọmọ yín wálé. Ẹ fẹ́ kan lọ pa wọ́n dànù ẹ fẹ́ máa reduce ìlú. Wọ́n dàdé láàṣẹ mọ́kẹ́ kúkú máa ṣe àti mọ̀ pé màálù nìyí ẹ tún nínú. Àtúwọ́ ń sọ fáwọn tó jáwọn ara wa wípé àwọn eléyìí ò nífẹ̀ẹ́ ara wọn gan pẹ̀lú ẹ̀yin èèyàn ẹ dìde fúnra yín fight for yourself stop complaining mama baba stop fighting you need to talk this is the time àti wà ní end time you need to stop fighting you need to stop crying you need to stop rubbish stop saying rubbish okay stop it ẹ sọ́ọ̀bù wèrè tẹ́ ẹ ṣe. Ìwọ ló bọ̀ wá bá mi sí Nàìjíríà. I am not in Nigeria right now. Ìwọ ni ó máa kọ́ fún tó bá dé. Ìgbà tó ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́. Àwọn tó wà ń bẹ̀ ní ẹ lọ́wọ́ ilé wọn ti bàjẹ́. Kò sẹ́ sọ síta kẹ́ ẹ wọ́n bọ́ ṣe pa gbogbo sójà. Do you know the what has happening? Ọ̀la òun bọ̀ wá gbọ́. Bọ̀dé rẹ̀ ra brief ẹ̀ fún ẹ. Kí n ra brief ẹ̀ fún ẹ lẹ́yìn tó fàjà wọn bẹ̀ jẹ́ rárá sọ bí n tẹ́ fún ẹ. Ó sílé. Jókòó. Ẹ káàbọ̀ sórí ìkànnì Tenny Omologo. Ẹ̀yin tí ẹ bá ń darapọ̀ mọ́ wa ẹ mọ́ gbàgbé láti bá wa like ètò yìí ẹ mọ́ gbàgbé láti bá wa ṣe ìjà kan náà ní kẹ́ ẹ máa share èpè náà ní kẹ́ ẹ máa share àwọn tó bá ń fira wọn sí ẹ̀yẹ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ máa rí ẹ̀kọ́ kan bẹ̀ tábà yẹ pé Yíbò ló ń sọ̀rọ̀ ẹ máa rọ́ lọ sí díẹ̀ ni bọ̀tẹ́lẹ̀ tẹ́ ti kẹ́kọ̀ọ́ àwọn òfin yín mẹ́kì owó òótọ́ ọ̀rọ̀ làwa ń sọ ń bí àwọn ẹlẹ́ni fi àsìkò wọn sílẹ̀
wọ́n ṣẹ̀ dé láti ibi iṣẹ́ ni wọ́n tún sáré sọ pé ó yẹ jẹ́ ká lọ ṣe mo mọ̀ pé Mr. Johnson lọ ibi iṣẹ́ all the time ìyá queen wọ́n lọ ibi iṣẹ́ wọ́n dẹ̀ ń fi àsìkò wọn sílẹ̀ láti wá sọ̀rọ̀ ṣé kò wá yẹ ká lọ́pọlọ kò yẹ ká ronú bí ó pè yín kẹ́ lọ máa wo àwọn èèyàn míì torí pé ẹ kórìíra Tẹ́ni ọmọ ológo angel ni mí nígbà tí Jésù náà wà láyé ẹ kórìíra Jésù ẹ fẹ́ Jésù gbogbo àwọn ògùn ọya náà ẹ ti pa wọ́n tì ẹlẹ́ẹ̀sì ògùn mẹ́ẹ̀fọ́ ya mọ́ ògùn dẹ̀ ni oníṣẹ́ tó ń ṣe God of iron tí àwọn òyìnbó ò bá gbàgbọ́ nínú ògùn wọn ò ní máa sọ lórí lédè wọn God of iron mo máa ń sọ fún so many times ẹbọ rírú kò ṣe nǹkan kan àwọn mùsùlùmí ń rúbọ mo ti gbélu wọn tó yẹ pé tí ọ̀gá mi bá fẹ́ lọ ra mọ́tò ló ń tà nígbà náà tó bá fẹ́ lọ ra mọ́tò tó bá ń travel kó tó lọ́rìn àjò ó máa pa àgùntàn funfun ló máa ń pa tó máa kọ́kọ́ fi ṣe sàárà kí ni ibo nìyẹn wà kì í ṣe mùsùlùmí ni wọ́n á ní sàárà ní láti fi kó ibi lọ kókú lọ kọ́rùn lọ lójú ọ̀nà ìwọ́de ìwọ ọmọ dẹ̀ ní kò lè kó parun jẹ́rí ṣùgbọ́n ìwọ tó jọ́ ọmọ Yorùbá ẹ wá máa jíjà wèrè ìjẹsìn ọ̀tọ̀ ní ìjẹsìn tẹ́ ń dà kiri lórí social media ẹ wo tó ń bọ̀ fún yín ṣé nǹkan tó yẹ kí gbogbo yín as the headline yìí gọ́ọ̀mẹ̀ntì lẹ́sìn jà fún ẹ̀ ń jẹ́jà pé Bọ́lá Ahmed Tinubu lọ́mọ tiyín lọ́mọ yín ló lè ṣe ọmọ yín ló lè ṣe ọmọ tiwa ni ọmọ ẹni yìí ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mọ́ gbàgbé pé yí Fúlàní Buhari ọmọ wọn ni o ṣùgbọ́n wọ́n ń pa ṣẹ́gẹ̀ sí wọn lára lọ́hùn kò rí nǹkan kan ṣe síbẹ̀ ṣé Tinubu tí ò wá sọ ọmọ wọn ni ó wàá rí solution ṣe sí Buhari tó jọ ọmọ tiwọn kò rí wọn stop ro common sense yẹn àwọn El-Rufai tó jẹ́ mercenary Tinubu Boko Haram kí ni orúkọ rẹ̀ sentimental tójú òun gangan ló fọ́ǹdì Boko Haram wọn ò mà tí stop wọn so ni ó wàá stop Boko Haram Buhari ò rí stop sáwọn ni wọ́n wàá stop ẹ̀ ọmọ àǹtí mi ronú ẹ̀ wò díẹ̀ now tá bá rí ẹnikẹ́ni èèyàn kéèyàn ìbáàsọ ọkùnrin ìbáàsọ obìnrin ọmọdé tàbí àgbàlagbà nílẹ̀ tàbí ní òkè òkun tó ní òní fẹ́ kẹta jáde bẹ́ẹ̀ ní tayọ bẹ́ẹ̀ bá ṣe ń jáde lòun ṣe máa fà yín padà sẹ́yìn mo fi ìrìn àjò tí mo là kọjá nínú àgbàrá ẹ̀jẹ̀ mo fi ṣe májẹ̀mú fẹ́ ènìyàn ní wákàtí bí ajá ṣe láì gbé Jésébélì ajá ló máa padà lá òkú ẹni náà ajá ló máa padà lá òkú ẹni náà mo ti kọjá nínú ìrora mo rìn nínú ìdààmú mo sùn sínú ẹ̀jẹ̀ aṣọ mi jẹlẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀ní jáde pé ẹ ti jáde pé ẹ̀ní kalẹ̀ gbogbo ẹnìyẹn ó máa padà jẹlẹ̀ ni ilẹ̀ á padà fi ẹ̀jẹ̀ á padà fi lánu ni ayé ò wá ní rí nínú o ẹ ti di òkè ẹ ti di àpáta gbogbo ẹni tó bá forí sọ yín yóò wó dànù gbogbo ẹni tẹ́ náà bá ti kọlù lọ́gbà Ọlọ́run. gbogbo wọn náà máa wó tilétilé wọ́n máa wó tọ̀nàtọ̀nà gbogbo ẹnikẹ́ni tó bá ní bí mo ṣe ń sọ̀rọ̀ ó ń bí òun nínú òun ò fẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ ó máa jẹlẹ̀ ni láṣẹ Èdùmàrè. now mo bẹ̀rẹ̀ sí ní béèrè question léde pé kí ló tiẹ̀ wá fa ogun tán ń jà gan ṣé kèmi náà sáré yá ọ ní ọ̀rọ̀ díẹ̀ kó tó di pé ọ̀nà oníkàn láti ń gbọ́ pọ̀n n tó sọ nínú ọ̀rọ̀ yẹn ni pé mo ní kí ni n tó kanlẹ̀ ṣẹlẹ̀ gan pé ogun tó wà nílùú wọn lọ́wọ́ nígbà tó ń sẹ́ndì fídíò yẹn sí mi mo ní ó ti ń lọ jù kí ló wá fà gan kí ló dé gangan máa gbọ́n tó wí o ó ní government fight Boko Haram in capital city government fight Boko Haram in capital city sọ ti rí gọ́ọ̀mẹ̀ntì ló ń bá Boko Haram jà gọ́ọ̀mẹ̀ntì ló ń bá Boko Haram jà sọ́ọ́rí pé ó lè díẹ̀ now ẹ̀yin ìyá mi kún yẹn máa sọ ẹ ṣáàjẹ́ kémi ra kúrò níbi àfíẹ́sì kọ́rẹ́ǹtì lọ́wọ́ yìí kí n wá dálẹ̀ fún yín kẹ́yìn wá bá ń písìsì yòókù ẹ̀ sílé ẹ̀yin ará mi nínú Olúwa wọ́n ní gómìnàntì òun ló ń bá n tó fa ìjà lọ́wọ́lọ́wọ́ yìí Boko Haram ló ń jà lọ́wọ́ kí nìdí láwọn mi ní bàtà ń ké ló tún fẹ́ já máa ká lọ́wájú ló bá dáhùn wípé mo ní rílí mo ní so gọ́ọ̀mẹ̀ntì ló ń bá Boko Haram jà
mo wá béèrè pé kí ni tó fa ìjà yẹn gangan. Ó ní yà our Boko Haram is connected to Western African Boko Haram. Ìyẹn bí pé gbogbo àwọn ti kan wá ní gbogbo West Africa, Black Africa yìí tó jẹ́ West, ọ̀tọ̀ ní North o, ọ̀tọ̀ ní West o, àwa yìí ní sí West ní wá o, under West làwa yìí náà wá o, wọ́n ti connect pẹ̀lú tiwa yìí o. North Africa ó ní bí Egypt o, North ní Egypt o, North ní bí irú Egypt yẹn, North Africa ni wọ́n. Àwọn ò sí ní kíní torí àwọn white yẹn náà ń pè wọ́n ní North. Ṣé ẹ ráwa dúdú yìí àwa ní West Africa. Wọ́n náà ti wá ọwọ́, wọ́n ti wá kan ọwọ́ now. Mo wá gbọ́ ọ̀rọ̀ yẹn lọ, ẹ jọ̀wọ́ tẹ́ bá ṣe ń gbọ́ ẹ bá mi máa press love pẹ̀lú like. Torí tí ẹ bá tẹ love tẹ́ bá jẹ́ kí àwọn tó ṣèkà tí wọ́n ti lérí lórí ètò wọn tán dẹ̀ tún wá sí abẹ́ ètò mi náà wípé àwọn ò ní jẹ́ kí n sọ̀rọ̀. Wọ́n ní gbogbo tí mo bá sọ wọ́n láwọn ò ní gbọ́, wọ́n láwọn ò ní gbà, àwọn ò ní jẹ́ kí wọ́n wò mí. Wọ́n láwọn máa bàjẹ́ fúnra wọn náà fẹnu ara wọn sọ ní orí ètò wọn. Wọ́n dẹ̀ tún wá sí abẹ́ kọ́mẹ́ǹtì yẹn wọ́n dẹ̀ sọ síbẹ̀. Torí tẹ́ ẹ bá lọ wo kọ́mẹ́ǹtì tó wà ní abẹ́ péèjì mi lọ́wọ́lọ́wọ́ ní orí YouTube ẹ ti máa mọ̀ wípé àwọn ni àwọn gangan ni wọ́n fẹ́ kí nǹkan tán, àwọn gangan ni wọ́n ń dàrú, àwọn gangan náà ń bàjẹ́. Ẹ lọ máa wo kọ́mẹ́ǹtì yẹn. Àìmọye àwọn ọ̀rọ̀ burúkú tí mo ti delete, tí mo screenshot, tí mo dẹ̀ delete ẹ̀ dànù tó sì wà lọ́wọ́ mi di ọjọ́ tí ọ̀rọ̀ bá máa tó sọ. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé èèyàn ò gbúdọ̀ gbọ́ tán dẹ̀ mọ̀ wípé àwọn gan ní péèjì tiwọn. Mi ò ever láyé káwọn èèyàn tèmi kán lọ bẹ̀ kán lọ máa búyàn bẹ̀. Mi èèyàn kọ́kọ́ ò búyàn lórí péèjì wọn. Ìjọ tèmi ti ń torí tiwọn náà fi bà péèjì mi jẹ́ dè ní because of them, because mi ò fight fún wọn, ọ̀rọ̀ mi lè favour wọn because ibi tó ròótọ́ bá wà tí n bá ròótọ́ nínú ọ̀rọ̀ kan màá sọ jáde. Bó bá dé jọ́dọ̀ táwọn tó kejì ni mo ti ròótọ́ mo máa sọ, mi ò dúró lẹ́yìn anybody but they want me to stay with them, I can't. Mi ò lè máa ṣe bọ́n ṣe ń ṣe yẹn. Béèyàn bá jà fún wọn náà tán máa fi san fún mi nìyẹn. Bí mo bá wà pẹ̀lú wọn gan fully tí ó bẹ́ẹ̀ jẹ́ pé jọ́ tí mo bá sọ̀rọ̀ tó bá tẹ́ wọn lọ́rùn bọ́n ṣe máa ṣe fún mi nìyẹn. Despite pé mi tiẹ̀ tí close mọ́ wọn tán fi ń lé ṣerú wà yẹn tán fi lè jókòó ti péjì mi pé àwọn ò ní gbà. Wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn kankanlẹ̀ ti wà ń díẹ̀ tẹ́lẹ̀ láwọn ti nọmba A nọmba B so nọmba 3 náà ti wá join wọ́n sìn wọ́n láwọn ò tiẹ̀ ní gbọ́. Mi ò dí ẹnì kankan lọ́wọ́ ọ̀sẹ́ o tó bá jẹ́yìn márùn lẹ wo ètò mi lénìí ó tẹ́ mi lọ́rùn mo accept ẹ̀ wípé bó pẹ́ bóyá olóòótọ́ tèmi kò ní kú sí pókà àdàbí tó bá yẹ pé mò ń fi gbogbo ohun tí mò ń ṣe make owó pé kí n lè lówó kán lè fún mi àbí kí n lè rówó àbí kí n lè sọ pé kán lè máa sọ pé Tẹ́ni ọmọ ológo lóòótọ́ ṣùgbọ́n tó ń bọ̀ ni ó ń ṣe mí láàánú. Now ó wá ní leader Boko Haram wanted to rule and the Sudanese government won't let them. Ìyẹn mi pé àwọn Boko Haram nígbà tí wọ́n ti separate Boko ẹ̀kọ́lẹ́ ìyẹn ó ń bọ̀ wá sọ ìkan ti wà gómìnà president kan ti wà tẹ́lẹ̀ ó left ni ó kúrò now ìyẹn ó wá ní àwọn Boko Haram yìí fẹ́ rule nígbà tán ti pín tán àwọn náà wá dúró pé àwọn fẹ́ jẹ president but tán ti mọ̀ pé Boko Haram ni wọ́n lè jẹ́ president wọn àti gọ́ọ̀mẹ̀ntì ìlú wọn wá ní kò sí tó jọ Boko Haram ò lè rule nílùú àwọn ní tó fàjà nìyẹn ẹ máa wá jẹ́ káka lọ síwájú torí wípé ó fẹ́ jà ó fẹ́ jẹ òun náà fẹ́ jẹ ààrẹ bí rubi sẹ́ǹtìmá nìsín sẹ́ǹ pé Boko Haram ní sẹ́ǹtìmá wọ́n fẹ́ jẹ ààrẹ ni mo fi ń sọ fún ìwọ ọmọ Yorùbá pé Tinubu tó ń wò yẹn Boko Haram fẹ́ jẹ president n tó máa ti ń bí ìjà láfíríkà nù níjà àwọn tán jà ó wọ́n fẹ́ jẹ ààrẹ ni o wọ́n fẹ́ jẹ ààrẹ wọn ò wá gbà kan jẹ ààrẹ wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dógun sílùú nìyẹn Tinubu kọ́ lórí àwọn Boko Haram bọ̀ tó mọ̀ nípa bọ́n ṣe wọlé sẹ́ǹtìmá ó mọ̀ nípa Boko Haram òun ló wá fẹ́ jà rẹ ní ìsìn wọn káwá ní wọn gbà fún Tinubu wọn padà fún ní tíkẹ́ẹ̀tì nǹkan ó ti mọ dàrú báyìí o ṣùgbọ́n torí pé àwọn ni wọ́n wà ń bẹ́ẹ̀ àwọn ni Boko Haram tó fẹ́ wá rúlù Nàìjíríà báyìí Boko Haram ló fẹ́ rúlù Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ n tó ń ṣẹlẹ̀ ní Sudanese lọ́wọ́ nìyẹn wọ́n fẹ́ rú gọ́ọ̀mẹ̀ntì wa ni no kò sí ní tó jọ now ó wá kà síwájú síbẹ̀ sí mo wá bí léèrè pé báwo ni Boko Haram ṣe máa rú bọ̀ àti wípé gan kí ló dé tó jẹ́ wípé
mo wá dáhùn pé kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì tó fi Boko Haram sílẹ̀ till this moment nílùú yẹn nígbà tó mọ̀ pé ọ̀daràn ni wọ́n. Ó wá ní so he decide to come to the city as a peace seeker. Later, then broke out as war. His soldier attacked from Libya, Congo, South Sudan, and conquered the capital city, Khartoum. Atom. Wọ́n ti conquer gbogbo àdúgbò yẹn. Wọ́n ti conquer gbogbo city yẹn. Gbogbo city tẹ́yìn wò yẹn wọ́n ti conquer rẹ̀. Are you getting it now? Wọ́n ti conquer gbogbo àwọn city kan ní ilẹ̀ wọn. Now, ó ńgbà tí gọ́ọ̀mẹ̀ntì ti wò pé kò lè tí àwọn gọ́ọ̀mẹ̀ntì Sudanese gọ́ọ̀mẹ̀ntì tó ti ní pé rárá Boko Haram ò lè rule. Nígbà tó wá pẹ́ bó ṣe padà wá nìyẹn ló bá ní òun wá fún peace. Ó wá fún peace pé òun ò jà mọ́. Ó dá òun ti gbọ́ kí gbogbo àwọn jọ máa ó wá wọlé bó ṣe ọ̀rọ̀ tó sọ ló jẹ́ kó ráyè wọ ìgboro. Wọ́n ló kọ́ ọmọ ogun díẹ̀ dání n tó fi jẹ́ kó ráyè wọ ìgboro nìyẹn torí inú igbó ló wà since 50 years ọdún ó ní 50 years ni wọ́n ti dá ogbó wọn pọ̀ àgbà náà ti wà ń bẹ̀ yẹn. Ó ní kán tó bí àwọn gan làwọn ti wà nínú igbó yẹn làwọn yẹn ti wà ń bẹ̀ wọ́n dẹ̀ tó ń jọ́ ẹ̀wọ̀n mọ́ bẹ̀. Now ó ní torí mo fẹ́ máa sọ lóyún kí n máa sọ ó ní ṣùgbọ́n wọ́n wá nísìn ìgbà tó wá sí ìgboro so he decided to come to the city as a peace seeker. Later then broke out. Ó wá kógun bó ṣe wọlé yẹn pé òun wá fún yẹn ìgboro tó wá pé ó ṣe sọ lẹ́nu bodè pé nǹkan báyìí ló ń bá bọ̀ o èyí ṣe pé jà o ọ̀rọ̀ àlàáfíà ló ń fẹ́ wá sọ o. Ó wọlé báyìí ó dá sẹ́lẹ̀ ni whereas àwọn ọmọ rẹ̀ ti sọ̀ráǹdì wọ́n ti sọ̀ráǹdì ìlú wọ́n ti ọ̀tí wọlé already wọ́n ti wọlé bí wọ́n ṣe ń wọlé lóru táwa náà rí wọn tán kó mọ́tò wọlé kìtìkìtì tí gbogbo adẹ̀ rí wọn tí wọ́n ń wọlé tógun lọ́gbọ̀n tán wọlé tí gbogbo wa dẹ̀ rí wọn tí gbogbo wa rí wọn pé wọ́n ń wọlé. Are you getting it? Ojú gbogbo aláfírí tí wọ́n fi trailer kó wọn wọlé o. Ẹ mọ́ gbàgbé ìran tí mo sọ ní 2021 pé wọ́n ti sọ̀ráǹdì wa already. Wọ́n ti ń tanná wọ́n ṣe dé sórí kan wọ́n ó filẹ̀ wọ́n ó dé sórí kan wọ́n á filẹ̀ wọ́n á dé sórí kan wọ́n á gbé iná wọn sílẹ̀ wọ́n ṣe ṣe ń bẹ̀ yẹn nìyẹn wọ́n ti already kàn ká wọn. So ọmọ ogun kékeré bóyá bíi 6 7 ló kàn kó dání pé security o bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ti wà nínú ìlú wọ́n ti wọlé already. Bó ṣe rí bí wọlé báyìí ó dàbò lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn àdúgbò kan rẹ́ àwọn ọmọ ogun wọn náà bẹ̀rẹ̀ sí ní join wọn wọ́n ti wá kọ́ńkà nísìnyí wọ́n ti gba Libya o àwọn ti Libya wọ́n join o àwọn ti nísìnyí ó ní his soldier attack from àwọn sójà wọn tó wá láti Libya Congo àti àwọn tó wà ní South Sudan now wọ́n ti wá kọ́ńkà àwọn àdúgbò kan ní city kan bí irú ká sọ pé bí irú Èkó níbi tó jẹ́ capital tó jẹ́ pé ibẹ̀ ni resources ìlú wà jù tó bẹ́ẹ̀sì sí jù bóyá ká sọ pé bí Lagos City yẹn tó jẹ́ pé àwọn èèyàn bẹ́ẹ̀sì síbẹ̀ púpọ̀ jù Fúlàní wà ńbẹ̀ Yorùbá wà ńbẹ̀ Ìgbò wà ńbẹ̀ a lot of people ló wà ńbẹ̀ kán wá kọ́ńkà bẹ́ẹ̀ kán bẹ̀rẹ̀ sí ní máa ṣe jàǹbá fáwọn èèyàn bó ṣe rí nìyẹn o mo wá ní òrí ní ó ní he came with few soldiers leave more trouble and wilderness and later he happened to fight ó bẹ̀rẹ̀ sí ní ìjà ló kólẹ̀ mo ní ó terrible gan not good. You can see from the news aircraft shooting up the city no building stand now gbogbo òlu ló ti wó lulẹ̀ kò sí nǹkan kan àwọn ilé tí wọ́n rò pé o gbowó rẹ̀ tó fi lọ campaign fún olóṣèlú àwọn owó tí wọ́n rò pé o gbowó rẹ̀ tó fi da Yorùbá nation rú owó tí wọ́n gbà nínú wọn tí wọ́n rò pé wọ́n make tó fi ń kọ́lé sílé tó fi jẹ́ pé torí owó YouTube yẹn tó fẹjú mọ́ ẹ stars tó ń fún ẹ
tọ́mọ fẹjú bí tó sórí bí orí èjòlá tọ́mọ fẹjú bí ojú èmèrè tó wá rò wípé owó yẹn tó méèkì ń bẹ̀ yẹn tó ló fi ń ṣe nǹkan sílé wọ́n ní gbogbo ẹ̀ nísìnyí wọ́n ti wó wọn dànù ilé kankan nísìnyí wọ́n ní kò lè stand in gbogbo síìtì yẹn mọ́ gbogbo àwọn ilé yẹn náà ti wó náà ti bàjẹ́ tí ò sí àwọn ilé tó stand lọ́wọ́lọ́wọ́ báyìí ní Sudan ní àwọn àdúgbò tí mò ń sọ yìí ní síìtì yẹn ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ sójà náà ti pa wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ níbo ni president wọn wà kò tí ní jáde kú ni mo fi ń sọ fún wọn pé ìgbà tó ń jà yẹn ìjèèyàn tí wọ́n ń gbè yẹn ẹni tó ń gbèjà rẹ̀ bó lọ́mọ rẹ̀ wà. Let me tell you something a máa ń sọ wípé Yorùbá ó gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀ ayé John ni èpè yẹn ń ṣiṣẹ́ o ayé John Bọ́lá Ahmed Tinubu bí gbogbo yín ṣe sọ pé kò dáa Tinubu ti gbọ́ ó ní iye ọjọ́ orí tó ní kò lè lùsìn kankan mọ́ ní ìgbésí ayé he has nothing to lose Jagaban tó ń gbèjà he has nothing to lose Atiku tó ń gbèjà he has nothing to lose Obi Peter Obi he has nothing to lose n táwọn ti ní wọn lè lùsì wọn ń sọ ọmọdé mọ́ bí Tinubu bá kú lẹ́ni tó wọ ọmọ Yorùbá fẹ́ kú fún tó fi ń dà lúrú tó fi ń bá mi jà tó fi ń ranjú mọ́ mi kò ní tí ó lose Tinubu ti lé láti dọ́tọ̀ ẹ ti ń rojọ́ ta ti ń sọ̀rọ̀ pé kìnnìkan ọ̀dàlẹ̀ ni ó ṣe báyìí fọ́mọ Yorùbá tí Tinubu bá kú lónìí wálẹ̀ ikú rẹ̀ ó sì dáa rẹ̀ ó kúrú re Tinubu kú re torí wọ́n fi pósí alálùbáríkà sí ìtẹ́ tó dáa ni wọ́n tẹ́ sí aṣọ gidi góòlù gidi ni wọ́n sì mọ́ pósí wúrà ni wọ́n fi sí tóró lówó ẹ̀ ńlẹ̀ kò sí kankan nú àwọn ọmọ ẹ̀ tó lè tòsí láyé àfi tí Ọlọ́run bá lóun fẹ́ dúró lójú ayé ẹ̀ kó ṣèdájọ́ fún ìdájọ́ wo wá ló fẹ́ ṣe fún mọ́ ó ti ọ̀rẹ́ dìgbò ó ti jẹun tí ó jẹ ó ti mu tí ó mu ó ti lògbà tí ó lò kíní kan tí mo kàn fi láìkì ẹ̀ ni pé bó ṣe gbọ́ kòkó obìnrin ìyàwó rẹ̀ tó ti fẹ́ náà ló fẹ́ ó wá lè láwọn ọmọ tó ń tì kábọ̀ fúrọ̀ wọn mọ́ ṣe sọ ṣùgbọ́n kò sí ní pé kó fún gbẹ́lòmíì wálé n tí mo fi láìkì tiẹ̀ nìyẹn tí mo sì rí wípé ó sì ronú bẹ̀ yẹn torí tó bá jẹ́ lómi ni wọ́n ti máa kóbìnrin àìmọye àwọn ọba obìnrin níra ẹ̀ ṣùgbọ́n kò ní kò fi gbogbo ohun tó yẹ kó ṣe nígbésí ayé ẹ̀ ó ti ní jẹ́ẹ̀tì mọ́tò ìgbàlódé tí ayé ń lò ló ti lò mọ́tò tí àwọn èèyàn ń lò ń lò convoy car bullion fan inú ilé ẹ̀ ló ń gbé báǹkì nínú ilé rẹ̀ kò sẹ́ni tó lè mú the Jagaban of Africa Jagaban of Bogu bàbá Afọbajọ of ilẹ̀ Yorùbá aṣíwájú àwọn àjòjì nílùú Èkó bàbá o ìbàrẹ̀ 120 báàtì àdán ńlá tó ń gbé ẹyẹ ẹgbẹ́ mi àdán tó ń gbé àdán ẹgbẹ́ mi àdán gangan ni ọlọ́ọ̀tọ́ báàtì ni báàtì tán pé ẹyẹ Bọ́lá Ahmed Tinubu yẹn that means it's a báàtì ní àdán ni yes àdán ńlá bó nǹkan kan ò lè ṣe ìwọ ló máa sọ́fà ìwọ ló máa lose tó bá kú lẹ́ni kò sẹ́ni tó máa ràn ẹ́ kò sẹ́ni tó ràn yẹ ìyàwó rẹ̀ ò lè jìyà mọ́ ẹ̀mẹ́rin ló ti ṣe sẹ́nétọ̀ ṣèyí ló ń wò òun ló ń tọ́nu ló ń control Lẹ́kí ọmọ iye owó tó ń jáde Lẹ́kí lásán ọmọ iye owó tó wà lọ́wọ́ Ṣèyí Tinubu tó èdè tó kéré àwọn ọmọ rẹ̀ tó kéré kò sí kankan nu wọn tó lè sọ́fà eléyìí tó kódà kó tè wá di kára dídá wọn ti ní dual citizen ló wà lọ́wọ́ wọn wọn àdẹ kúrò Nàìjíríà wọn àgbà lóyìn wọn lọ tapá sí lóyìnbó ìgbà tó ṣẹlẹ̀ sí Buhari ṣé Aisha ò ká àwọn ọmọ rẹ̀ àti ẹ̀ wọn ò kúrò Nàìjíríà mọ iye ilé tán ti rà sílùú òyìnbó ìwọ wàá ronú títí ẹ òòrùn ọpọlọ títí ẹ ìwọ ń jà fún Tinubu tó yẹ pé kò lè lùsìn kankan tó bá kú bàbá Akíntóyè ni ìwọ ń jà fún nínú Yorùbá nation wíyẹs ọmọ Akíntóyè ò sí nínú Nàìjíríà ìyàwó wọn ò sí ní bàbá gò sílé ìwọ ń jà pé wọ́n sọ̀rọ̀ sí Sunday Igboho bó lọmọ Sunday Igboho wà bó ni ìyàwó rẹ̀ wà ìkankanú wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí ọmọ rẹ̀ kankan kò sí ìyàwó ẹ̀ kankan tó wà bẹ́ẹ̀ ó gò síbẹ̀ properties òun ayé ni ṣé o jà fún Yonítìrí ìyá Onítìrí ọmọ rẹ̀ dà nínú Nàìjíríà ọmọ ìyá Onítìrí dá Nàìjíríà ṣé ìyá Onítìrí gan wà Nàìjíríà ó ń dìfẹ́ẹ̀dì tẹ́ni ọmọ ológo sẹ́mi bẹ́ẹ̀ Nàìjíríà ó wàá ronú ara ẹ̀ sẹ́mi bẹ́ẹ̀ lé ohun ayé ni gbogbo tó bá wà bẹ́ẹ̀
ó wá rú ọpọlọ tiẹ̀ wò ìwọ tó o ní ẹbí tó o lára tó o ní nǹkan bẹ́ẹ̀ tó tún jẹ́ ilẹ̀ rẹ tó bá gbà ó ti tán fún ẹ nìyẹn ṣé ìwọ ní dual passport ìwọ tó wà ní location náà lọ́wọ́ tó mò ń bá wí ṣé ìwọ ní dual passport tí wàá fi fò lọ òun wá ń jà fún àwọn nǹkan òun jà fọba ọba tó ti ní private jet ni wọ́n ń jà fún ọ ní fi ò lè lọ́sí o kò lè lùsì mọ́ láyé ẹ o ẹ wá dúdú àwọn ìyàwó arẹwà tó wà fún eléyìí tó bá fẹ́ lọ gún ló máa gún nú wọn eléyìí tó bá fẹ́ lọ rún ló máa rún nú wọn ó ní private jet ó ní UK passport ó lè lọ tí ò bá dẹ̀ lè lọ bí ó níbòmí tí ó gbà lọ ìwọ wàá ronú tiẹ̀ kó o defend ara ẹ kó o stop láti máa defend pé wọ́n ń bú ìyá kan stop láti máa defend pé wọ́n ń bú bàbá kan stop defend pé wọ́n mọ́re ó lè wo lẹ́sẹ̀ kò sí kankan nu yín tó sore ẹ máa ní wọ́n sore ó lè wo lẹ́sẹ̀ gan ó lè wo lẹ́sẹ̀ gan tẹ́ ẹ̀ di agbádùn sára yín kọ́ lẹ̀ ń jà fún ni kí wọ́n máa sọ pé mò ń sore fún yín ọ̀rẹ́ kí ni mò ń ṣe fún yín o lóòótọ́ mò ń lo energy mi o èmi ni mò ń sọ̀rọ̀ kó dáwọn tí wọn ò sore torí wọn ṣe kankan wọn kàn jókòó tí wọn ni èmi ni mò ń jáde lójoojúmọ́ tí mò ń pariwo èmi ni mò ń sore tí mò ń pariwo fẹ̀ tí mò ń jẹ́ ká ẹ gbọ́ ọwọ́ lóòfẹ́ àwọn tó wà ní kọ̀rọ̀ tán kọ́ ọmọ wọn sí Nàìjíríà táwọn náà wà lẹ́yìn odi àwọn ni wọ́n sọ pé bó bá délé níbo ló fẹ́ gbà lọ bó ni wọ́n fẹ́ lọ ìbéèrè mi now jẹ́ kí n ká lọ síwájú ó wá ní a lot of citizens lost their life those robbed okay àwọn kan wọ́n náà rob àwọn kan wọ́n tún rape those raped mo wá dá lóhùn mi ní ká ọ̀tọ̀dọ̀ tèmi kó má bàa pẹ́ yeah only how allow the rebel that was in the wilderness for 50 years just walk in and want peace without question because èmi ni mo question rẹ̀ ń bẹ̀ yẹn èmi ni mo bí mo ní government is the source of the problem for allow Boko Haram to enter and saying he wants peace without any question n tó fi dá mi lónìí yẹn àbí báwo ni Boko Haram ṣe máa wọ ìlú ó wá lòun make peace lẹ́yìn tó yẹ kán ti gán dà tó yẹ kán ti yanjú wọn dànù ó wá lòun fẹ́ peace ẹ̀ẹ́dẹ̀ wá solution sí ti wà tà láti nígbà tí wọ́n ń kó wọn wọlé gbogbo wọn ń wòran ni o bẹ́ẹ̀ sí náà ṣe ń wòran yìí tán fi sọ̀rọ̀ àǹdí yín ojú ilẹ̀ fi tán lọ endorse wọn nínú gbó tán sorry tí wọ́n lọ kí náà pẹ̀lú olóyìnbó náà tí wọ́n lọ negotiate pẹ̀lú wọn nínú gbó ṣùgbọ́n wọ́n sì ń jàjà wèrè lọ́ntà òun jíjẹ olórí púpọ̀ ń jíjẹ òfò òòrò làákàyè kó ronú àwọn tó ń gbèjà àwọn ń jẹun lọ wọ́n ti mọ̀ pé sọrí nígbà sọmọ pé báwọn ọmọ Sùdánì náà ṣe ń gbà náà rè ó wá délẹ̀ tán ní ìsìn ó rí ní tó ṣẹlẹ̀ ó délẹ̀ ní ìsìn kẹ́kẹ́ wọn pamọ́ ẹ̀rẹ́ mi tó ti sùn dànù gbogbo ilé tán láwọn kọ́ ilé ńláńlá àtàwọn tó gbowó ẹ̀yìn gbogbo wọn dà lẹ́nu àwọn ọmọ wọn ti wá sá kúrò nílé kò sọmọ kankan gan nígboro ìlú mọ́. mo wá ní gọ́ọ̀mẹ̀ntì ó wá ní yeah I know everything can you imagine the Boko Haram leader cannot read or write ó parí ó ní kódà gan Boko Haram tó lóun fẹ́ rúlù yìí kò lè kọ kò lè kà. It is so sad. We all need to leave the Africa continent to these people. How can we be living in the neighborhood all these years? Abi, we somehow feel left fún wọn ni. We can't. Many people ló ti lọ kúrò ní orílẹ̀-èdè yẹn. Èmi wá ń sọ fún ìwọ wípé n tó ń bọ̀ fún yín ó lágbára ni mo fi sọ pé ti gba Yorùbá fẹ́ gba nation ǹjẹ́ ti negotiate ǹjẹ́ ti lọ rèé bá wọn ọmọ Fúlàní tó wà ní tó ti donate Yorùbá tẹ́ ń gbọ́ pé wọ́n ń dìmáàdì fún pé kò sí tó jọmọ́ Yorùbá ẹni ẹnu mìíràn ẹlẹ́yin lẹ lè ṣe ẹ̀yin lẹ gbóòtọ́ dání bàbá yín ló lè ṣe mọ̀mọ́ yín ló lè ṣe mo ń sọ òótọ́rọ̀ fún yín ẹlẹ́nu mìíràn experience ni ọ̀gá ọgbọ́n òótọ́rọ̀ máa ń kóró gbogbo ohun tẹ́ ẹ bá ṣe fún mi mo mọ̀ wípé Ọlọ́run á san fún mi torí wípé tẹ́ ẹ bá ní ìmọ̀ tẹ́ ẹ ní òye tẹ́ ẹ gbé dání ẹ mọ̀ wípé òṣì tẹ́ ẹ ń ṣe kọ́lẹ̀ ń ṣe ìjà tẹ́ ẹ ń gbèjà kọ́lẹ̀ ń gbèjà wọ́n ń fà yín padà sẹ́yìn ẹ ti declare what is my business about that ṣé mo lẹ́ẹ̀ declare ni
ẹ̀yin lẹ wá ń bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì tẹ́ ń bú mi kiri ẹ̀yin lẹ tún wá bọ́ bẹ́ẹ̀ sìn iṣẹ́ tí yín tún ti débẹ̀ kẹ́ ẹ̀ lè máa lanu yín lágbárí yín tí yín kẹ́ tún máa sọ lórí ṣó yín pé ó ṣe ṣó ni àwọn oníjì ò sọ̀rọ̀ tọ́pìkì mi lọ ó pín sọ́nà ń gba tí ò tiẹ̀ lọ sọ́dọ̀ yín rárá mi ò bá yín jà ń tẹ̀dẹ̀ fẹ́ ni pé ẹ fẹ́ provoke mi kí n fi búyò níyà and I will not because òpònú ló pọ̀ jù nú ẹ̀yin mi ì ní sọ̀rọ̀ sí ẹni lẹ́ni tí ó ṣẹ̀ mí kò sí tó kàn mí pẹ̀lú ohun tó ń ṣe so ohun tó lè push mi kí màá wá sọ̀rọ̀ yẹn no ẹ̀yin ni màá máa bá sọ̀rọ̀ torí ọpọlọ yín ó yẹ kẹ́ ẹ jí torí ìyá yẹn kọ́ ló ń bú mi kò dẹ̀ bọ́ta kó sọ̀rọ̀ sí mi but she need to caution you though she can caution you that is the only thing tí mo mọ̀ because I did not to you ìgbà tójú ogun le gan ibo lẹ́yìn olóòórùn ìwà mélòó nínú yín ló bọ́ta ṣé bẹ́ẹ̀ máa bọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì mi gbogbo ń tẹ̀yìn lẹ́ ń jẹ ọ̀rọ̀ rẹ̀ mi lèmi jìyà rẹ̀ tí ì bá la ojú ọ̀nà fún yín ṣe fẹ́ rọ́nà lọ ni mi ò látorí tiyín èmi ṣe tèmi kán lè mọ̀ ní kí ṣe pé torí tiyín kán lèmi ṣe ó lè favour yín ó lè favour ẹ̀yin but mi ò ṣe because of you but kí Yorùbá lè mọ ohun tó wà ńlẹ̀ torí mo ti sọ fọ́lọ́run láti ilẹ̀ wá mi ò bá yín dá sọ́rọ̀ yín ẹ̀yin ń pè mí sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ nàná ní kó invite ìyá wa ó lè máa rò you are very stupid ó gọ̀ mi ì ṣe nírò mo ní láti rò kò sí yóò ṣe kó tó di pé ó dọ̀rọ̀ kan tó mọ orú rẹ̀ kí wọ́n tó wá máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kó tó máa sọ̀rọ̀ níta ni wọ́n ti pè mí pé kí n invite ìyá tí mo ní no and I know the reason sórí tí mo bá like èèyàn mi ì ní fẹ́ kẹ́nìyẹn tẹ́ lọ́wọ́ mi torí tí mo bá rí ibi tó ti ń ṣe mistake tí mi ì bá nílè sọ ó máa ń dùn mí ni mo ṣe ra sùn torí mo ti ṣèkan ní àkọ́kọ́ bí mo ṣe fẹ́ tó ó ṣe a lot of mistake mo correct ẹ̀ kò gbọ́ ó dẹ̀ bá rẹ̀ níbodè wí so mi ì fẹ́ close mọ́ mi ì fẹ́ gbé wá bí kí n mọ̀ wá lè sọ mistake àbáwọn nǹkan tí n bá rí nípa wọn mi ì ṣe bẹ́ẹ̀ èmi fẹ́ dá dúró ni mi ì nífẹ̀ẹ́nu ba iṣẹ́ tó ń ṣe jẹ́ mi ò dẹ̀ ní sọ nǹkan kan nípa ẹ̀ but I have to say ohun tó bá lè bá tó ń ṣe jẹ́ mo ní láti sọ tí mo bá ń sọ pé torí pé kí n má lè sọ yẹn àwọn dẹ̀ ń pórí mi ò pé ní mi ì ṣiṣẹ́ fún ìyá mi ì ṣiṣẹ́ fún bàbá ohun tí bàbá Akíntóyè gan tí mo fi lè sọ mistake ẹ̀ bàbá ẹ̀ ṣe báyìí ní ìní lè sọ tiyín Sunday gan mo sọ tiẹ̀ ṣé ẹ̀ sunkún fún Sunday èwo nínú yín ló sunkún fún èwo nínú yín ló gbàwẹ̀ fún mo fi ebi panú fódìdí oṣù mẹ́rin ó tiẹ̀ tún kéré oṣù mẹ́rin àkọ́kọ́ nìyẹn títí tó ń fi fílẹ̀ mo sacrifice mo jìyè lot ìyá yín ni wọ́n gbé sínú pósítà tán bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì tán pè lólè kí lẹ fi san fún mi ebi èbú náà lẹ́lí mo ń jalè mo ń forúkọ yín gbowó náà bílẹ̀ ayé ṣe rí nìyẹn ìyẹn ò dẹ̀ mí pé mi ò tú láṣìírí tí wọ́n bá pè láṣìírí is not àṣírí gbogbo nǹkan yẹn ò kì í ṣe àṣírí sáṣírí náà ń pè yẹn àṣírí kọ́ náà ń pè yẹn torí Yorùbá ni mo ṣe fẹ́ ohun tí mo dẹ̀ mọ̀ pé ó ń ṣe kì í ṣe ohun torí Yorùbá ohun tí mo mọ̀ tó ṣẹlẹ̀ mẹ́ kì í ṣe because of Yorùbá mi ò tún wá sọ̀rọ̀ bọ̀ tẹ́ ń pè mí ní ọ̀dàlẹ̀ pé mi náà wà lára àwọn tó lọ sílé rẹ̀ lọ́pàyàn báwo lè ṣe máa fẹ̀sùn apàyàn kàn mí tí mo dẹ̀ mọ̀ tó ń lọ ẹ wá ní gbẹnu dákẹ́ ó ti wá ń common ní every time mi ìwà fẹ́ kó jáde lẹ́nu mi àwọn tẹ́ ẹ tó wá ṣe fún ẹ wá ní wọn ní bọ́ta tó bá jẹ́ wọ́n ńkọ́ ẹ sí lẹ́kìnní ẹ tó wá mú un dúró lórí èèyàn kan ẹ tó ti wá gbé lọ sọ́dọ̀ àwọn onífrákàsì blogger ń ta àwọn oníwèé ìròyìn náà ti wá gbé àwọn tí ò bá yín jà nígbà tí ojú ogun le wọ́n ti ń pe bàbá oníbàbá pé òun ló lọ sílé rẹ̀ òun ló lọ kóyàn lọ òun ló lọ pààyàn bẹ́ẹ̀ òun ló jẹ́ kán pààyàn méjì ló jẹ́ kán pa àdògá àtàfà tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ìyàwó àfà wà láyé ìyàwó àdògán wà láyé ìyàwó rẹ̀ ọmọ kékeré ni ó lábúrò lẹ́gbọ̀n wọ́n wá máa wo ẹni yẹn ní rí pé òun ló ṣàkóbá wọn n tó wá mọ̀ nípa àṣírí tó wà bẹ́ẹ̀ ṣé kò ní sọ tó bá jẹ́wọ́ yóò sọ torí pé ìwọ náà ò lè gbàrú ẹ̀ ló fi di pé ẹ̀yin gan kọ́ náà ń bú nìsín ọ̀tọ̀ ni wọ́n ọ̀tọ̀ lẹ́ni tán sọ̀rọ̀ nípa wọn bọ́ tẹ́ mọ̀ bú ẹnìyẹn ká máa ní ìwọ náà fi ẹ̀sùn apànìyàn kan adẹ̀ní kan kọ́sọ́nù wọn kó tó di pé ó máa go viral wọn ṣe ẹni tó fẹ̀sùn kan ní wá sọ̀rọ̀ ọwá ni mo tú àṣírí gbádùn ni ìmí a máa ní bàbá Adéníran yìí wo ló jáde èmi tí mo jáde tí mo kọ́ sọ̀rọ̀ nípa ohun tí bàbá Adéníran ò sọ kankan I am the one said it èmi tí mo sọ gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ni tí mo tiẹ̀ tí kọ́kọ́ ń pẹ́ sọ́gan tí mi ìdárúkọ wọn rárá kó tó di pé mo fọ́jú ẹ̀ pọ̀ it is because of you I'm not fighting because of you I'm not talking because of you
I'm saying all this to all Yorubas to know what is going on underground. Ìyẹn ò mí pé mo bàṣẹ wọn jẹ́ ní tí mo mọ̀ ni mo sọ. Mo dẹ̀ máa sọ pé ilé tó bá ní mo parọ́ mọ́ kó bọ́ta kó wá dìbọ́ǹkì ẹ̀. Nínú àwọn tí mo dárúkọ yẹn kán bọ́ta kán dìbọ́ǹkì tí mo sọ náà kán dìbọ́ǹkì ẹ̀ sẹ́sẹ̀ ni. Ó lè fẹ́ fọ́ ti yín but ẹ̀ ní common sense láti fi lè ronú pé gbogbo nǹkan lèèyàn máa attack. Gbogbo ẹni tó bá sọ̀rọ̀ kọ́lẹ́ máa sọ pé ẹ̀yin lẹ wà lórí right ẹ̀yin kọ́lẹ̀ ẹ̀yin lẹ mọ̀rọ̀ sọ. You need to think tó bá mọ̀ pé n tó gbé dání yẹn it is true it is real. Ẹni bá gbóòótọ́ dání kò gbúdọ̀ máa dìjà wèrè tẹ́ ń jà ẹ̀. Gbogbo bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n pàkó bẹ́ẹ̀ bá ṣe kinní kan bá bá ní kán make peace bá bá ní ẹ make peace tẹ́ ẹ bá make peace ìyẹn ṣe wá dìjà ìyẹn ṣe wá dìta ìyẹn ṣe di pé ká máa attack èèyàn. Ẹ̀hún bí màmá tẹ̀ sí máa ń dárúkọ rẹ̀ inú máa ń bí mi ìyìn láìkẹ̀ ọ̀dẹ̀ rẹ̀ ní síbi dáṣọ Ọlọ́run ló ní kí n má close mọ́ yín Ọlọ́run ló ní kí n má bá yín ṣe Ọlọ́run ló ní kí n sún sẹ́yìn fún yín gbọ́gbó lòun tó jáde lẹ́nu yín bí màmá ṣe máa ń kí yẹn gan inú máa ń bí wọ ni so inú ẹ̀ ò dùn sí bí yáyẹn ṣe máa ń kí mi tẹ̀dẹ̀ máa wà bẹ́ẹ̀ tẹ́ pọ̀pọ̀ òfò bẹ́ẹ̀ tẹ́ máa rẹ́rìn so ọ̀tá ni yín fún mi gan ẹ̀ sọ̀rẹ́ mi o spirit tọ́lọ́run lò fún mi ló jẹ́ kí n mọ̀ pé irú èèyàn tẹ́ jẹ́ nìyẹn lèmi gò ṣe súnmọ́ yín tí bá ti lè wo sàkó yẹn bẹ́ẹ̀ máa ya bàrà ni máa ya dànù ìyẹn ò mí pé màá bọ́ta màá wá bú mi ìkànnì tá a sí ni màá jẹ́ kó mọ̀ pé nǹkan kan rọ́ǹgì nínú ìgbésí ayé ẹ̀ kó lọ take correction tá a bá báyàn sọ̀rọ̀ tí ò bá gbọ́ pé stop doing this we can correct each other to make a way forward not to make a forward back but you don't want to listen you full of yourself you so proud kí gbólóhùn yẹn máa jáde lẹ́nu yín sẹ́rí báyà pé nǹkan kékeré ló ṣẹlẹ̀ bí màmá ṣe máa ń kí yẹn ẹ máa wò pé kí ló tiẹ̀ ń sọ gan kí ló ń sọ gan tí màmá ń dárúkọ rẹ̀ inú ń bí yín ẹ̀dẹ̀ ń pè tẹ́ ní ọ̀gá èmi gan dáhùn àti mi ṣe recognize tí mo pẹ́ fúlàní làwọn eléyìí ẹ sọ̀rọ̀ àga yín mì ó máa bà sí ọwọ́ yín jẹ́ àga yín tẹ́ ní àwọn àga tó mèrè ẹ rò pé ń jà fún yín they are not fighting for you they are not fighting for you they are making money they are making fame they want pé everything kó jáde látẹnu wọn èèyàn kan kì í já wàdé àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù dórí èèyàn máa ń ronú ni béèyàn bá ń ṣe nǹkan lọ tí ò bá ṣe èèyàn máa ń padà sẹ́yìn láti tún tò ní wọ́n lẹ́ni tó jìn sí kòtò ó kára tó kú lọ́gbọ́n ń tẹ́ láwọn kan ṣe tó di ìjà lẹ́nì ọ̀lẹ́yìn náà tún ṣe ó ń gbẹ́nu òkè létísàlẹ̀ ń bú tẹ́ni ọmọ ológun ó gọ̀gán tán bá ń sọ̀rọ̀ fáwọn tó yẹ kó sọ̀rọ̀ síyàn not you you are so small ó tiẹ̀ sí lára wọn because mo ní láti fún ẹ pé ó lo ẹ̀kọ́ ronú tó o bá mọ̀ pé n tẹ́ gbé dání lóòótọ́ ó lé mi ò gbé ó lọ sórí péèjì mi kó o lọ wo gbogbo ẹ̀ kó o lọ wo ibi tẹ́mi ti sọ̀rọ̀ nípa ayé yín kó o lọ wo tí mo ṣe jà fún kó o lọ wo iye fíù tó wò lọ́dọ̀ mi àtọ̀dọ̀ ti yín Facebook gangan is real life is ayé is a planet Facebook not YouTube owó ló wà lórí YouTube kì í ṣe Facebook nígbà tẹ́mi ń gbé wọn lọ wo 100,000 80,000 90,000 then nígbà tẹ́mi ń gbé ya yín tẹ́mi ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí máa sọ tí n bá mọ̀ nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ wo èlò mélòó ló ń gbé yín pé mélòó ló ń wo ẹ̀yin lórí Facebook tẹ́yìn ti sun kóòsì lójoojúmọ́ èmi ni mo mú crowd wá mo jẹ́ kí many people mọ̀ pé ìyá yóò kéé gbàtẹ́yìn ti sọ ta